ẹni bá létí kó wá gbọ́ o, èèyàn tó bá níkùn àgbọ̀rọ̀ sí ẹni kí wọ́n wá fetí gbéyàwó ọ̀rọ̀ tuntun rèé o látẹnu Bólájí Bello ọmọ ọba tìkíìjì ọmọ ọlọ́ràá mo lé ọmọ ojúgbélé ojúyanbọ ọkọ tèǹtè gbọ́n ti mọ́tì lulu ọ̀ra Abdulrafiu Bólájí Bello Produsa ọ̀rẹ́ àwọn olórin ìmùlẹ̀ barista ọlọ́wọ̀ tún Súlè Àlàó Màláìkà Àdìó Àtàwẹ́wẹ́ ẹ̀yinjú Wàsíù Àlàbí Pasuma Káyọ̀dé Asidik Àṣàbí Mọ̀dínátù Bàrítidé àtàwọn olórin lọ́lọ́kan òjọ̀kan. Bólájí Bello iná ọ̀dọ́nà tẹlifíṣàn lórí fáwọn ọmọ Yorùbá sí Saheed Òṣùpá ó ní kí a bá ń sọ fún Wàsíù Àyìndé Àlàbí Pasuma Adéwálé Àyùbá Òbésèré Súlè Àlàó Màláìkà Aládìó Àtàwẹ́wẹ́ Queen Àwẹ̀ní Oníwákà àti gbogbo ẹni tó ń lùlù tí wọ́n ń fẹnu kọrin ó ní kí wọ́n ṣe pẹ̀lẹ́ o ó ní kí wọ́n tètè so ìwé àgbéjẹ́ mọ́wọ́ lọ́jọ́ tí wọ́n bá ti kọrin ní àbí kan kí ló ní kí wọ́n ṣe gan-an bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló tún labà tó là mọ́lẹ̀ ó ní ògùn burúkú ń bẹ o fẹni tí kò bá lè sin Ọlọ́run ọba nídìí ẹ̀ńtátẹ́mẹ́ǹtì yìí títọ̀ ọ̀hún ṣàfẹ́ wà lókè lálá tí wọ́n ṣàfẹ́ máa jẹ́ a reign of the moment títí ayé kí ni àpadà sí kí sì ní wàhálà fún irú tọ̀hún lọ́jọ́ iwájú gbogbo ẹ̀ pátá ni Bólájí Bello sọ fún wa o bẹ́ẹ̀ ló tún tẹnu mọ́ tó ní Canada dùn gbọ́ngbọ́n àti pé oníṣẹ́ ńlá kan o tó tún rán sí alákànbí Bọ́lá Tinubu ọmọ Àbíbátù bàbá Àbíbátù tó ń darí àkóso Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. ẹ máa ti ń bá débi báyìí. ìmọ̀ràn tí mo fẹ́ fún wọn náà ni pé kẹ́nìbọ̀dì má ní máa pò ń fẹ́ kọrin kú tí wọ́n bá ti débi level kan. àti Pasuma àti Òṣùpá àti Wàsáyìndé. gbogbo wọn anybody wọn gbogbo wọn àtàwọn tó jẹ́ ẹ̀gbọ́n mi nù wọn àtàwọn tó jẹ́ àwọn ọ̀rẹ́ mi. àwọn àbúrò àtàwọn tó jọ ọmọ. tó jẹ́ ọmọ náà tó ti yé tèmi ni pé tọ́lá bá ti lè fún wọn ní that grace pé mo ti rí ṣe kàn invest kàn wo ibi tán lè invest sí there are so many things wọ́n lè invest sí kàn invest kàn fi invest kàn wò pé ní ṣé àtijọ́ àti mú mi ṣáà gbọ́dọ̀ ibi ò gbọ́dọ̀ pa mí bóyá property ni bóyá wọn lọ ní oil and gas company ni tí wọ́n lè máa dé bá bóyá oil and gas ni bóyá radio station ni orú nǹkan tí Yínká Ayéfẹ́lẹ́ ṣe kàn lọ. olórin ṣáà ló náà. olórin ni náà kàn lọ wá kàn gbogbo kàn gba license kàn dá Fuji FM lẹ̀ kàn dá kẹ́nìkan FM lẹ̀ kàn ní radio station kàn ní TV station agbára wà fún owó wà fún wọn kàn kàn ṣáà invest ṣáà kàn dá invite lọ sí sọmọdá so that tó bá tó stage kan kókò fi ṣẹ́ yẹn lẹ̀ kan wá fèsì Ọlọ́run kan dẹ̀ máa make owó wọn bí nǹkan tó ti invest lọ frankly speaking entertainment ò ń ṣe nǹkan tí yẹn gbọ́dọ̀ ṣe. bàbá tó bá náà. ṣé wọn pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà gbogbo àtà wa busy lẹ́nu iṣẹ́ náà tó bá ti dàsìkò tó yẹ ká sinmi báyìí èmi máa ń fúnra mi ní sinmi at least 1 month 2 months tí má dẹ̀ ti ní sinmi bẹ́ẹ̀ máa ń travel náà ni máa lọ sí UK máa tún wá mo lè lọ 1 month mo lè lọ for 2 weeks máa tún lọ sí US máa tún wọ Canada so bí ṣe máa ń ṣe náà nìyẹn on and off máa wọlé máa jáde máa sinmi máa ṣe so ṣe mọ̀ pé bí aṣọ wa wọlé tá à ń jáde yẹn náà à ń rí náà pé career wa wà very important a ní láti build ẹ̀ so gbogbo ẹni tó bá dẹ̀ wà nílé náà tó lọ́n bá ti ní kórìíṣì píìkì career ẹ̀ kò sí anybody tó máa lóhùn fún wa ní career wọn kò sí irú iṣẹ́ náà tó ń ṣe àdúrà ẹ̀ náà ni pé báwo ló ṣe fẹ́ move ahead lọ sókè òkun gbogbo ever the president of the country he was once in America ó struggle níbẹ̀ ó ṣe everything ó padà wálé so ìyẹn aṣáájú Bọ́lá Ahmed Tinubu aṣíwájú wa kọ́lọ́n jẹ́ kó pẹ́ fún wa kọ́lọ́n kó jọ kó bá a ṣèjọba ayé kó gúnlẹ̀ láyọ̀ so bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn yòókù náà tó kù everybody professional wa táwa professional tá à ń ṣe gangan náà K1 the ultimate bàbá olóògbé Síkírù ní barista gbogbo wọn Pasuma gbogbo Saheed Òṣùpá ti wà ń bẹ báyìí wà ń bẹ bá ṣe sọ̀rọ̀ yìí gbogbo wọn náà wọ́n ń lọ wọ́n ń bọ̀ so everybody náà Abbas everybody náà Adéwálé Àyùbá Súlè Màláìkà Àtàwẹ́wẹ́ everybody wọn so wọ́n máa ń wò náà ni pé àdúrà náà máa ṣe pé káwọn ṣe lè dókè òkun kò sẹ́ni tó máa wọ sílò tó máa ṣe eré sani kọ́ ló jẹ́ gbé mi dókè òkun jẹ́ gbórè mi dókè òkun nítorí pé a mọ̀ pé ibẹ̀ náà ni glory tún wà jù á jẹ́ kí iṣẹ́ yẹn lọ síwájú sí á dẹ̀ tún jẹ́ kí economic power ẹ̀ kọ́lọ́n kó tún wà buoyant ju ṣé mọ̀ pé ilé náà ṣé mọ̀ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ní kárí tiwa ṣe nílé Ọlọ́run gbàdúrà ilé náà Ọlọ́run ti gbàdúrà orúkọ yẹn dẹ̀ tàn káàkiri but bá ṣe tún débẹ̀ yẹn náà ìtẹ̀síwájú ni àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run bá wa fi òǹtẹ̀lú ó bá wa fàṣẹ sí. ó fa àlùbáríkà sí. ọjọ́ lèmi wà ń bẹ̀ for 10 years for 15 years 20 years tí ó ti láǹfààní àti rí gbogbo àwọn nǹkan tí ó yẹ kó rí gbà tí ò rí gbà tí ó ti yẹ àfihàn Ọlọ́run àwọn náà fi ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo àwọn náà tí wọ́n ń struggle náà pé káwọn náà lè rí ìwé gbà Ọlọ́run kó jọ kó bá wọn ṣe rọrùn bá ṣe ń sọ yìí bá ṣe ń sọ ìkọ́ Ọlọ́run jọ kó bá fàṣẹ sí Ọlọ́run jọ kó dá wọn lóhùn so àánú Ọlọ́run ni pé kíwèé jáde káríwé gbà kó ti pa tún wá wọlé àtún wá jáde bí ọ̀rọ̀ Súlè Màláìkà
olóhùn lọ tẹ̀kù sájò olóhùn bọ̀ ni. òun lòun bọ̀ ni. bẹ́ẹ̀ ni so adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run sì báwa náà ṣe bẹ́ẹ̀ náà so ìdùnnú ni ayọ̀ ni àánú Ọlọ́run ni mo dẹ̀ mọ́ lórí fọ́lọ́run. so bàbá kí ẹ tó lè jókòó sí orílẹ̀-èdè Canada ẹ ti lọ Amẹ́ríkà ẹ ti lọ London ẹ ti lọ Saudi ẹ ti lọ bòmíì kẹ tó wá yan Canada láàyò pé ibí ni màá fi ṣe ibùjókòó ná kí ilẹ̀ gbàlérò kí ló fà á ó dájú àwọn yòókù lọ ni àbí kí ni àwọn opportunity ibẹ̀ táwọn mi ò ní. ṣe rí ọ̀rọ̀ Amẹ́ríkà má jẹ́ kí n parọ́ fún yín ọ̀rọ̀ Canada má jẹ́ kí n parọ́ fún yín Canada jẹ́ ìlú kan tó jẹ́ pé ó gba àwọn àlejò mọ́ra ó dàbí bẹ́ẹ̀ kò ṣe rí ni Èkó fẹ́ mọ Yorùbá yàtọ̀ sí Ìgbò yàtọ̀ sí Haúsá ṣáàtì má fa wàhálà nílùú Èkó ṣáàtì ṣe dáadáa kó contribute sí economy ìlú Èkó bí ọ̀rọ̀ àwọn Canada ṣe rí nìyẹn gbogbo ẹni tó bá ń wá gbogbo ibi tó bá ti lè wá tó bá ti wà níbẹ̀ yẹn tí o ṣiṣẹ́ kíṣẹ́ tó tẹ òfin lójú tó jẹ́ pé ìwọ náà contribute ti tiẹ̀ sínú progress ìlú yẹn ni ìlú yẹn fún ẹ ready láti sọ ẹ́ di ọmọ ó ready láti fún ẹ láàyè láti lọ síbi tó bá fẹ́ lọ láti dé gbogbo kò tó bá wọn láti dé so opportunity yẹn òun náà lèmi náà rí nígbà tí mò ń lọ káàkiri nígbà tí mo dé Canada mo rí pé ìlú yìí spirit mi kàn rọ̀ mọ́ ni pé ìlú yìí ìlú alálùbáríkà ni so mo dẹ̀ rí pé gbà tá a débẹ̀ náà bá a ṣe rò pé orí náà ni ó rí àwọn ìjọba ìlú yẹn fàyè gba àwọn immigrant gan wọ́n fún wọn láyè wọ́n fún wọn l'opportunity. ìyẹn àwọn àlejò àwọn àrè àwọn tó ń ṣàtìpó. bẹ́ẹ̀ ni tó bá débẹ̀ tó bá lọ fẹ́ kàwé sí i wọ́n jẹ́ kó easy fún ẹ láti kàwé bí mo ṣe wá ń sìn èmi náà ti padà sí school sìn. yes máa parí school mi ní next year sìn. so ṣé mo it's a thing of honour it's a thing of joy. so àwọn kan tí ó le kókó Nàìjíríà ń bíbá yìí fún ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n jẹ́ kó rọ̀ wọ́n fún wa ní enabling environment what do you want to do that opportunity is always there. so àfi tó o bá fẹ́ ṣe àfi tó o bá yọ̀lẹ̀ ẹni tí o bá yọ̀lẹ̀ tó bá já akíkanjú tó ń wo pọ̀ ń fẹ́ débi gíga opportunity wà fún ní Canada gidigidi gan ṣáàtì má ṣe ìwà burúkú má ṣe crime never you go into crime ṣiṣẹ́ kó try láti contribute to quota ẹ̀ so nǹkan kan dẹ̀ wà kò sí nǹkan tó wù tó bá lè ṣe wọ́n sì máa fẹ́ kó máa jẹ́ kó mọ̀ pé ìlú tó ti wá yẹn wà important fún ẹ o. àwọn tó máa ń rántí pé ọmọ Nàìjíríà ní ẹ o. àwọn máa sọ fún ẹ pé ìlú tó ti wá yẹn wà important fún ẹ o. so wọ́n máa ń fẹ́ kéèyàn èmi irú èmi sìn bó tiẹ̀ wá iṣẹ́ mọ̀ wọ́n máa ń fẹ́ kéèyàn máa wọṣọ ìlú èèyàn téèyàn bá tán bá wọ aṣọ ìlú èèyàn inú wọn máa ń dùn. àwọn Canadian. inú wọn máa ń dùn so èmi sìn ọjọ́ Sunday even tí mi ò máa ń lọ síbi iṣẹ́ mi mo lè wọ bùbá àti ṣòkòtò máa dé fìlà sí máa ṣe kìnní wọ́n máa wò mí wọ́n máa bíbí Bọ́lájí. so inú mi náà máa ń dùn gan pé so that is Canada for you so home away from home ni o ò lè máa la pé o sí nínú ilé ẹ̀. so then you are a music producer you are a musician as well. ṣáwọn eléyìí àwọn ẹ̀bùn tọ́lọ̀ fún yín tẹ̀ ń lò náà káyé fi mọ̀ yín àwọn pàṣẹ máa ń kọrin gbogbo wa barista gbogbo náà Bólájí Bello ṣé ti ẹ̀ ń rí ṣe lọ́hùn abẹ́ ti. kò sí àyè wà lọ́hùn láti ṣe but frankly speaking tí à ní parọ́ fúnra wa kò ń ṣe pé òun ni mò ń ṣe 24/7 so you understand because tó bá wà ń bẹ̀rẹ̀ náà opportunity wà gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fún yín like nísìnyí mo ń lọ sí school ẹni tó lọ ń lọ sí school ó ti ní nǹkan tó ń fojú sùn pé òun fẹ́ lọ sí bí gíga kan bẹ́ẹ̀ ni so apart from that tí production bá wà ń bẹ̀ production yóò kàn dàbí bó ṣe wà nílé tá a máa ń busy gan tó yẹ pé studio la máa ṣiṣẹ́ ẹ̀kọ́ kan ló máa ń wá like ọmọ kan wà ní Canada yẹn sì jẹ́ pé at least èmi ni mò ń produce ẹ̀ wọ́n pè ní Paso Canada so artist tí mò ń package tí mo dẹ̀ ń produce ni so ọlọ́run dẹ̀ nìkan ọmọ yẹn náà máa rise up but kò dàbí Nàìjíríà tí artist pọ̀ rẹpẹtẹ tó máa pẹ́ ní pípọ̀ lọ́hùn but nǹkan tó matter most ni bàbá mi ó ní pé ṣé economic power ṣé ọlọ́run sọ pé kó wà ń bẹ̀ ìyẹn ni number one tábà wà lé náà tá a kàn ṣiṣẹ́ bí erin tí ò yọwó bẹ́ẹ̀ tí bí tó wà bí ọ̀rọ̀ ìlú òyìnbó àbí òkè òkun fún gbogbo àwọn tí wọ́n ń lọ ni pé kò sẹ́ni tó lọ síbẹ̀ tí kò ní mọ̀ pé ní òun máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wow. because economic power ẹ̀ máa change. a yàtọ̀. ó máa yàtọ̀. iye tó bá ń rí a tó jẹ. nǹkan tí a tó mú pàápàá. iṣẹ́ mẹ́wàá tó bá ṣe ní àbí iṣẹ́ mẹ́ẹ̀ẹ́dógún àbí iṣẹ́ ogún tó bá ṣe artist mẹ́ẹ̀ẹ́dógún tó kàn ṣe tó bá pa gbogbo ẹ̀ pọ̀ so ìwọ ti rí owó yẹn láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì. Wow. because by weekly náà sanwó fún yín tẹ́ bá ń ṣiṣẹ́. so economic power yẹn ní issue which is gbogbo nǹkan tá à ń gbàdúrà náà ni pé ibi tí èjì wa dé yìí
táwọn ọmọ wa náà ti ń jáde yunifásitì so báwo lọ́jọ́ ọ̀la wa ṣe lórí ló yẹ ká máa rò kó ṣe pé ká sì sọ pé aṣáfẹ́ máa tẹ̀lé àwọn oníkíní káàkiri studio ó ti tó level kan jẹ́ pé ó yẹ káwa náà ti wò pé ká fi iṣẹ́ yẹn lẹ̀ fáwọn. àwọn akíní mo ti balẹ̀ tó lẹ́pẹ̀ ní peak lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ ni a ti dé peak kárí àwa kí ló tún kù a ti gba the highest award ní nàìjíríà àwọn women award ṣe award agba best producer of the year ní nàìjíríà agba best contemporary islamic award àwọn women award fún wa sí hall of fame. bẹ́ẹ̀ni. what else do we want? ní peak kárí àmì èmi nígbàgbọ́ pé mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ so tí mo dẹ̀ ń wò ni pé ọlọ́run máa ṣe wá lọ́jọ́ pé tó wá dojú alẹ́ wọn máa tọrọ fún jẹ ṣé ọ̀nà àti gbogbo àwọn tó ń ṣe bẹ́ẹ̀ náà fún tó ń tọrọ fún náà ọlọ́run mi ò fi yọ wọn ọlọ́run àwọn náà ṣiṣẹ́ wọ́n rò yí pé nàìjíríà máa favour àwọn ni but nàìjíríà disappoint wọn gbogbo wọn kì í ṣọlẹ̀ orílẹ̀-èdè ló disappoint wọn wọ́n ṣiṣẹ́ ẹ wo parí olódó so èèyàn wa ni tó súnmọ́ wa gan gbogbo àwọn tẹ̀sán èèyàn wa tó súnmọ́ wa gan ni. bẹ́ẹ̀ni àtọ́kẹ́ manager olórin ni. yes gbogbo everywhere tó bá ń lọ báyìí tí wọ́n bá ń ṣe fídíò Pasuma ṣe fídíò àwọn kìnìún kan á tún lọ jó síbẹ̀ ṣe gbogbo everything but ẹ wo so adúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n dìde náà. wòlíì àgbàlá Gabriel àkàwọn mi àkàmọ́ náà ṣé wọ́n gbórùn kan mẹ́ẹ̀ so Nàìjíríà ló disappoint wọn so mo kàn fẹ́ rọ everybody ènìyàn ní láti plan life rẹ̀ nǹkan tí mo dúpẹ́ ọ̀rọ̀ Nàìjíríà ni pé tó bá wà ní peak career tó bá ń ṣiṣẹ́ tó bá ń ṣe dáadáa máa rẹpẹtẹ máa rò pé bó ṣe máa rí lọ nìyẹn. Nigeria is always like a place tó yẹ pé tó bá gbé ẹ sókè lédi ó lè já ẹ wálẹ̀ lọ́la tó o tiẹ̀ ní expect bó ṣe happen. economy Nigeria nìyẹn o. bí wọ́n ṣe set up Nigeria so Ọlọ́run kó jọ ẹni tó wà ń bẹ̀ ń sìn kọ́lọ́run kó jọ kó bá wa fún ní ọgbọ́n àtòyè láti fi bá a tó dáadáa torí ẹ̀ làwọn ṣe nígbàgbọ́ lórí bàbá yẹn kọ́lọ́run jọ kọ́lọ́run máa yẹ kó disappoint. Bọ́lá Tinubu kọ́lọ́run jọ tí ó ṣe yẹn nítorí pé ọ̀rọ̀ Nàìjíríà yẹn máa ń pa ọ́ lẹ́kún jù pé wọ́n á gbọ́ pé nìkan tó ti wà lókè tó ní ṣe dáadáa tí gbogbo ayé ń pọ́n pókìkí ẹ̀ṣẹ̀ everything ẹ̀kan wá kàn rí pé àtẹ bá rí ń sìn so ó wá jẹ́ kí everybody náà máa rush lórí pé ẹ jẹ́ kí n lọ sí abroad ibi tí future ti wà tó wà secured tó ṣe pé ní bí wọ́n ṣe system wọn ìyà ò lè jẹ́ ebi ò lè pa ẹ́ tó o bá ti dáràn kí ni máa jẹ kí ni máa mu kí ni máa ṣe kí ni kan ó kù lọ́rọ̀ títí kó wà nílùú òyìnbó tó bá ti tó bó ṣe yẹ kó tó ní o tó o bá ti lọ ṣe crime ẹ tó bá ṣe crime tó bá rò pé bóyá bó ṣe ń ṣe crime òun rí ṣe òun ṣe everything ọjọ́ tọ́wọ́ bá ti bà ẹ́ tiẹ̀ bá ẹ nìyẹn that's the end of the road for you bẹ́ẹ̀ tó o bá ṣe crime tó yẹ pé o bá wà dedicated o wà lóyà sí wọn o ń ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe o ò ṣe jàǹbá fún wọn my brother o máa enjoy life ara ẹ̀ tó o bá ti kọjá yìí tó o dẹ̀ máa wá gbálago ṣiṣẹ́ pé torí pé orí pẹ́ nìkan lọ ń ju béèlì níwájú eléré tí wọ́n náà wá ní mo gbọ́dọ̀ lọ ju béèlì nílé ẹ jẹ́ kí n lọ ṣe jìbìtì iṣẹ́ tó ń ṣe yẹn bí wọ́n ṣe program ẹ̀ wọ́n program ẹ̀ sọ́tì ìwé pé even when you retire kò sínú pé kí ni máa jẹ lẹ́ni kò máa suffer wọ́n ti tó ó ti létò health care wọn náà wà ń bẹ̀ kò sí nǹkan tóun tó bá lè dè ṣe tó bá ti lè ní health card wọn tó ti di ọmọ onílùú wọn easily ni àkànyọ káàdì jáde ni hospital tó bá ti lọ àwọn náà máa take care wọ́n á ṣe gbogbo test fún ẹ láti ran orí ẹ̀ títí dé ìkànnà ẹ̀ gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ sí ẹ náà ti máa rí náà máa take care. bàbá ṣáwo lè ṣe MB ni ṣé kò ṣe ṣáà lówó ni. a lè ṣe in fact ibi tí Ọlọ́run rọ Nàìjíríà lọ́rọ̀ dé ọmọ Nàìjíríà ó yẹ kí a wà sódà tó sódà pẹ̀lú US pẹ̀lú Canada tá à ń sọ ẹni ibi tó lọ́rọ̀ wà lọ́rọ̀ dé. kájọ máa gbádùn. Ọlọ́run because Ọlọ́run fún wa ní ọrọ̀ gidigidi gan bẹ́ẹ̀ ṣe nǹkan tí mo rí pẹ̀lú àwọn Ọlọ́run ni pé àwọn wà ṣẹ́mọ̀ ọrọ̀ ajé wọn bí wọ́n ṣe ń ṣe wọ́n wà prudent with it then kò sí fraud. wọ́n tún bẹ̀rù Ọlọ́run. wọ́n tún bẹ̀rù Ọlọ́run àbí bóyá ká sọ pé bẹ̀rù Ọlọ́run náà nítorí pé nǹkan tẹ́mi rí ni pé gbogbo ilé táwọn máa ń gbé lórí bíbá chọ́ọ̀ṣì lójoojúmọ́ sí sọ́ọ̀sì fún 40 days ẹ lọ sí mọ́ṣáláṣí ẹ lọ ń ṣe àṣàlátù fún kíníkàndé a kàn ń ṣe ni ìwà tó yẹ ká fi hù àhù àwọn ìyẹn gangan táwọn máa ń sọ pé wọn lẹ́sìn àwọn gangan ni wọ́n wá ń ṣe bí Ọlọ́run ṣe ní ká máa ṣe. Allahu Akbar. tẹ bá máa róúnjẹ wọn báyìí wọn ti subsidize ẹ gbogbo nǹkan tó bá rà wọn subsidize wọn ṣe everything so kò sí nǹkan kan náà tó fẹ́ sọ pé fẹ́ jẹ èmi máa ń sọ àlejò abẹ pé òde jọ náà ṣó wàá mọ́ ni ṣé bó ló ń bọ̀ wá kí mi ní òde wàá mọ́ ni kí ni reason kí ló fẹ́ jẹ sọtọ́nàṣà kí ló fẹ́ mu tí ò sí nílé. nítorí pé gbogbo àti wà ń lé tó yẹ pé ìyàwó òtún rẹ̀ ní jẹ because wọ́n ti subsidize ẹ̀ wọ́n sì subsidize oúnjẹ wọ́n subsidize nǹkan tó máa mu tó bá lọ rà á tí gbogbo ẹ̀ bá kúnnú lé wàá tún máa sọ ni pé eléyìí ti pọ̀jù mi ò jẹ mọ́ so mo bìlí pẹ̀lú ẹ̀ náà Ọlọ́run kó jọ àwọn tí wọ́n wà ń bẹ̀ ń sìn wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí nǹkan tó mẹ́rin pé wọ́n ń sọ àwọn náà ti gbé lóyìnbó rí wọ́n ti lọ rí wọ́n ti rí gbogbo oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ so ó dà pé wọ́n fẹ́ wá replicate ẹ̀ ń bì báyìí kọ́lọ́ ń jọ kó fún wọn ṣe tí àwọn alágbára tí wọ́n fẹ́ dà lóru ti pọ̀jù nílùú yìí àwọn máfíà yẹn ti pọ̀jù
àwọn kan ti kó Nàìjíríà sápò wọn bàbá yìí dẹ̀ fẹ́ ṣe kọ́lọ́ ń jọ kó fún ṣe inú wa máa dùn tọ́lọ́ máa fún ṣe o inú wa dùn tọ́lọ́ kọ́lọ́ kó jọ kó fún ṣe. fáwọn tó fẹ́ lọ sílùú òyìnbó ẹlòmíì fẹ́ lọ London ẹlòmíì fẹ́ lọ Amẹ́ríkà ẹlòmíì fẹ́ lọ Canada kéèyàn tó máa pètò ilé àbí pè gbogbo ilé kí ni ọkọ̀ ṣe tó bí àti bí àfipàdà rọrùn fún. tí mi máa sọ ni pé kẹ́nìbọ̀dì máa sọ pé òun gba ọ̀nà ìbúrú wọlé mo máa gbà mí tí máa wà lórí net àbí tí mo bá ń wo TV lọ́hùn máa ń rí wọ́n ní àwọn African immigrants wọ́n fẹ́ wọlé sí country kan wọ́n wá lọ kóra wọn sínú boat wa capsize gbogbo wọn parẹ́ recently ń sìn àwọn bíi 300 ni wọ́n parẹ́ ọmọ kékeré ọmọ ọdún méjì ọmọ oṣù ẹlòmíì gbọ́ ọmọ kékeré dání wọ́n kóra wọn sínú ship order capsize so tó bá bẹ́ẹ̀ lọ sí lóyìnbó lọ ní legally ọ̀nà tó tọ́ gba visa ẹ tó bá try tí wọ́n bá fún ẹ tún lọ try again tó bá tún try tí wọ́n bá tún fẹ́ tún lọ try again so má relent so tí wo pé o fẹ́ lọ ni máa bá Ọlọ́run sọ̀rọ̀ pé kọ́lọ́run jọ kó gbàdúrà ẹ̀ bẹ̀ẹ̀ tí má gbọ́n ẹnu ẹ̀bùrú yẹn ló ń ṣe àkóbá fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá wọlé legally má lórúkọ fi wọlé òun jẹ́ Rafi wọn lọ gbé Kàbírù sọ̀rọ̀ orúkọ ẹ̀ wọ́n ní kò sáà ti wọlé ni ọ̀pọ̀lọpọ̀ yẹn náà máa ń kó bá àwọn èèyàn tẹ́lẹ̀ mi bá ti ráyè wọlé tó bá dọ̀hùn orúkọ burúkú tó ti ń jẹ́ pẹ̀lú ìwé burúkú náà ti tò fún yẹn kò ní jẹ́ kó ráyè láti lè lọ fèsì gọ́ọ̀mẹ̀ntì pé mo fẹ́ ṣe báyìí mo fẹ́ gba work permit mo fẹ́ máa ṣiṣẹ́ legally àwa máa ṣiṣẹ́ máa lo ìwé oníwèé máa fi ṣiṣẹ́ máa dọ́jì kiri so kò ní lè ní gbogbo àǹfààní tí gbogbo ẹni tó wọlé legally lè ní. kò ní lè ní. yes so bá a so dùn yìí ojú wa máa ti pé kí mo fẹ́ wá ṣe nílé mi ò tí ì rí ìwé mi gbà tí n bá dẹ̀ kúrò níbẹ̀ tí n bá ti yọ sí bíbá àti padà wọlé máa di wàhálà wọn ò ní jẹ́ kó wọlé mọ́ àwa tẹ̀kù sọ́hun wọn wá ní rí for 10-15 years wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ́hùn so ẹni tó bá máa lọ kó lọ ní ọ̀nà ẹ̀tọ́ kó lo orúkọ ẹ̀ passport ara ẹ̀ kó má lo orí olórí kó má ṣe iṣẹ́ burúkú kó dẹ̀ gbàdúrà fọlọ́n pé kó lọ́n gbàdúrà òun kó má gbọ̀nà ẹ̀bùrú tó bá ti lè ṣe yẹn tí Ọlọ́run bá ti ṣe é ní rọrùn gbogbo country tó bá wọ̀ ìrọ̀rùn ló máa já sí fún. tabaníkà kan ní méjì rẹ́kọ̀dù mi rẹ̀ ti ṣe tó wà ń gbòòrò táwọn èèyàn ń gbọ́ táwọn èèyàn ń gbọ́ Bólájí Bello ṣe lè. ṣe rí ọ̀rọ̀ èmi àti ọ̀rọ̀ olórin dé nǹkan kan mi máa ń sọ ọmọ tó ń sọ ń sìn mi ń kọ́ ara mi kó lórin ṣe mọ̀ pé producer ni gbogbo ayé mọ̀ mí sí ìdí production ni mo ti là lórúkọ ti dé pé along the line tí mo kàn ń ṣe lọ gẹ́gẹ́ bí mùsùlùmí kí ni yẹn kàn wù mí pé jẹ́ kí mi náà kàn tiẹ̀ máa ṣe nǹkan ó dàbí fi kóòchì tó ń kóòchì èèyàn tí wọ́n rò pé jẹ́ kí mi náà kàn tiẹ̀ bọ́ sórí fi jẹ́ kí n play so jẹ́ kí n play wò bí pé yẹn kàn fi nǹkan ṣeré ni mo kàn rí sí ṣe ẹ tọ́nà sáà bí pé yẹn kàn fi nǹkan ṣeré ni mo kàn rí sí along the line Pasuma kún ẹni tó encourage mi àti ọ̀rẹ́ mi tó yàn àdìo Mr. Performer. èmi kàn kó wọn pọ̀ nígbà yẹn pé mo fẹ́ ṣe kọ̀lábò fún wọn wípé kán ṣe nǹkan kan ṣó ti yé yín bí mo ṣe wá kó wọn pọ̀ ni Pasuma bá ní ẹ̀gbọ́n ẹ̀yin náà yẹ kọrin ṣe tọ́nà sáà so bí eré mo kàn mọ̀ pé orin bá rẹ̀ ṣe ń kọ èyí ni mo ṣe ń kọrin lè wà ni ó yà kọrin jáde yà lè ṣe mo ṣe bọ́ síbẹ̀ nìyẹn bá ṣe tó bọ́lọ̀ ṣáṣe lódò ní a bá ṣe tẹ̀gbé part 1 mo lo the first collabo tí wọ́n kọ́ ṣe ní Islamic I started it. ẹ̀yin lẹ́kọ́ ṣe. yes mo kọ́ ṣe náà. wow so lẹ́yìn ìgbà yẹn la ṣe tẹ̀gbé part 2. kílẹ̀ pé àkọlé ẹ̀ ń gbà yẹn. tẹ̀gbír náà ni tẹ̀gbír part 1 àtúnṣe tẹ̀gbír part 2. ẹ̀yin wo lẹ kọ́ ń gbà yẹn. Sule Alamalaka èmi tó yàn dìó mo lo Sulaiman Atayewe Ramsalam ló release ẹ̀ ló. Pasuma náà wà ń bẹ àbí kò sí. Pasuma wà ń bẹ Pasuma náà sùn mọ́ sọ́lá tó wà sálà mo sáré mọ́ dá alánàbí ànàbí mo sì tọ̀fà mú ọmọ dá ẹ̀yọ̀nbó ànàbí ọba Fátímọ́ta òjíṣẹ́ Ọlọ́run tàbí sílùú Mẹ́kà o àbí sílùú Mẹ́kà o kò sí Mọ́dínà jí bọ́ọ̀là o àsàlátù fún òjíṣẹ́ sallallahu alaihi wasallam àwọn orin tó kọ mẹ́rin gbà yẹn nìyẹn so àwa ṣe part 2 náà mo lo Sule Alamalaka náà bẹ́ẹ̀ you understand so a ṣe Islamic chorus fún Báyọ̀wá a ṣe Wàlẹ̀ Asiri yẹn Ọlọ́run ní kó wá rìn gan Ambrosio mi dé iléeṣẹ́ ló bá mi gbé jáde art song so kọ́lọ́ máa mi ṣe dáadáa fún ẹ̀gbọ́n wa yẹn náà ó try fún mi gan Ambrose ìyẹn dáadáa ni. ọ̀gá wọn ní rípa báyìí fàájì fẹ́. ọ̀rẹ́ gidi ni èèyàn dáadáa ni olóríire èèyàn ni ó really try so Wàlẹ̀ Asiri yẹn a ṣe part 1 a ṣe part 2 so àwa ṣe Good Morning Mohammed you understand so Good Morning Mohammed náà Alhaji Razak Aramuga wa àti Alhaji Tajudeen Zamot àwọn tó lọ́n lò fún mi tán ṣe alágbàtà ẹ̀rù ẹ̀ ni wọ́n fẹ́ play ẹ̀pá lórí program wọn tó wọ́n ti fẹ́ ṣe sàárè wọn báyìí gbogbo for almost 4-5 years continuously wọ́n lò pa kò wá sẹ́ni tí wọ́n mọ̀ wà láyé Good Morning Mohammed yẹn so then a tún wá ṣe mo tún ṣe track kan náà tí Jídé Mọ́rọ́ fólú náà bá mi lò lórí Orísun àwọn Orísun náà wàá gbà bí ẹni pé kò ṣe rẹ́kọ̀dù mi mọ̀ so alhamdulilayi so mo rí lè dúpẹ́ lọ́wọ́ gbogbo eléyìí kí ló bí dáadáa yẹn sí yín.
Alhamdulillah mo kàn rí pé àjọṣepọ̀ tó dán mọ́rán tó wà láàrin wa, mo láìkí kí n máa súnmọ́ àwọn èèyàn, àwọn náà dẹ̀ rí àwọn quality kan lára mi. Èmi ò rí gbogbo nǹkan tí mo ṣe yẹn gẹ́gẹ́ bí ẹni pé mo fẹ́ rí profit lórí àbí value. Mo kàn rí bí ẹni pé mo ń ṣe as a Muslim, bóyá ó lè jẹ́ bàdà fún mi níwájú Ọlọ́run, bóyá ó lè jẹ́ àtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. So belief tèmi nìyẹn. Mi ò ń retí kíni profit kankan, tó bá wá tí ò bá wá mi tí ẹ rí o, because ní the production Ọlọ́run ti gbàdúrà already. We are making money as a producer, so we are really making a lot of money. So mi ò tí ò rí yẹn rò, mo kàn rò pé every Ramadan or every year jẹ́ kí n káàsì ẹ̀ máa ṣe kankan fún Islam, káwọn èèyàn tiẹ̀ máa rí pé Bólájí Bello ń ṣe kankan fún Islam, ṣe understand? So lè bá rí mi kan sọ pé Bólájí Bello ń ṣeré ní ọgbà àbúkẹ́ ní pé mi lè ṣe ẹni tó bá pè mí sí rẹ̀ fẹ́ dòde rú mi, because wọ́n ti ní pé I'm a very very shy person. Tí èèyàn bá ti lè ju 4 lọ níwájú mi, wọ́n ti pé 8 pé 10, báwo mo ṣe fẹ́ face a crowd? So mi ò dẹ̀ mọ̀ wọn nǹkan mu. I don't drink, I don't smoke. So mo ṣe máa ń wò ní pé àwọn tó ń sọ pé àtàwọn ò bá mú kankan àwọn ò lè face a crowd, mo ṣe rí reason yẹn, but I can't do it. So mo kàn wò ní pé why do I have to start playing around? So alhamdulillah, bóyá tó ló pọ́ lọ́run sọ pé the production yẹn Ọlọ́run sọ pé òun gbà fún wa ń bẹ̀. So nǹkan tá a dẹ̀ ń wá kúrò náà pé a fẹ́ lọ kọrin, a fẹ́ ṣe kinní náà, ṣe bówó náà ni, a dẹ̀ ń rí owó náà níwọ̀n bá bọ́lọ́run ṣe kinní náà, à ń rí bẹ́ẹ̀, a ṣe wò pé there is no need for us to kind of mo fẹ́ lọ ṣe concert, mo fẹ́ lọ péré fẹ́ nìkan. Ọjọ́ kan náà gbé play wá sójà ló wá gbé play wá fún mi. Wọ́n wá studio lọ́jọ́ rẹ̀ náà ni Pasuma náà wà ń bẹ̀, bàbá yẹn wá pè pé wà lásìrì yẹn à ń gbọ́ pẹ̀lú kí n tẹ̀gbìrù yẹn, yín la fẹ́ ká wá play ní Ìkẹjà cantonment kankan. Pasuma kọ́kọ́ yín lẹ́gbàá tó gbọ́rọ̀ ẹ̀ àwọn studio ńgbà tí bàbá yẹn pè ní. Mo ní yẹsà, mi ò sọ pé rárá, ó ní yẹsà. Mo wá lọ pe Ṣéwù Musiliu Al-Mubarak ọ̀rẹ́ mi, àwọn náà máa ṣe síkìrì nínú gbogbo iṣẹ́ mi. Pé Ṣéwù, mo bá ń gba play o, ẹ wá lọ ṣe Ìkẹjà cantonment ló wá lọ ṣe. So later mo máa pe bàbá yẹn, mo ṣáà give excuse kan pé kíní kan pé bẹ́ẹ̀ àwọn èèyàn ń bọ̀. So alhamdulillah bàbá náà dẹ̀ lọ bẹ́ẹ̀, Ọlọ́run ní kó wà òkè, bàbá náà tún padà pè mí, ó dúpẹ́. So bó ṣe rí nìyẹn. So kálí pé ẹ̀ bá lọ sí Canada, kí ni Bólájí Bello bá máa ṣe Nàìjíríà báyìí? Kí ni mo máa ṣe? Màá ṣe wà nídìí iṣẹ́ entertainment mi náà ni. Entertainment kúrò lára mi, bẹ́ẹ̀ ó kàn jẹ́ pé iṣẹ́ mo ń try láti limit ẹ̀, because iṣẹ́ mọ̀ bàbá mi ká má parọ́ fúnra wa, àwọn kankan àti pé nígbà mi tó bá kàn gbọ́ wá sí, tó bá ń gbé àwọn ọ̀rọ̀ kan, ṣé mo pé nǹkan tó rọ̀ entertainment ó pọ̀ gan. Then àwọn nǹkan bíi nǹkan kan mi ní pé ní evil, ṣé understand, tó ṣe pé àwọn ìrìn burúkú kan wà jẹ́ pé tó bá ṣàṣọpọ̀ ṣàfẹ́ wà at the top of the game, téèyàn fẹ́ ṣe, téèyàn fẹ́ tọ́ bọ̀, bó bá ṣe lè hùn kó rí mi gbọ́dọ̀ ṣe kíní yìí. So Ọlọ́run kó ṣàánú wa, Nàìjíríà really, some people are diabolical, very very diabolical. Ṣé mo fẹ́rí, ṣé mo máa lọ rìnrìn kiri, wọ́n máa wọ́n ẹ̀bùrú, ọ̀nà ẹ̀bùrú tó ti ṣe tọ́lọ́run. Kì í ṣàlẹ̀ wà lókè. Èmi ò dẹ̀ lè play irú game yẹn, mi lè play, wọ́n fi kọ́ mi, àwọn tó ń bí mi ò fi kọ́ mi, so mi ì mọ̀ play. So tó bá ti fẹ́ nílé ọba àti kí ìjì, bẹ́ẹ̀ ni bàbá mi, wọ́n fi kọ́ mi, wàláì mi fi ṣe pé mo fi ń ṣe kíní, wọ́n fi kọ́ mi. Ṣáàdúró tọ́ Ọlọ́run yẹn máa kírun ni. Àwọn dẹ̀ mọ̀ gbogbo anybody, gbogbo àwọn tó máa wò mí sùn náà mọ̀. Tá bá wà studio náà tá bá ṣiṣẹ́, kò sẹ́ni náà tá lè máa ṣiṣẹ́. Tí lásìkò náà bá ti tó, màá ra excuse ara mi ni, màá dẹ̀ kúrò studio, màá dẹ̀ lọ ṣàlùwàlá, màá dẹ̀ kírun. Mi ì ń jẹ́ kí irun yẹn dín, you understand? So báyìí mo ṣe wá sọ, mi ò rò pé entertainment jẹ́ nǹkan tí yẹn gbọ́dọ̀ ṣe títí dọjọ́ kú. Allah Akbar. Tí yẹn bá ti ṣe entertainment dé level kan tó lọ́ máa ti gbàdúrà yẹn, believe tèmi ni pé kéèyàn retire, kó wá nǹkan mi ṣe, kó dẹ̀ máa ṣe sígi fáàrù. Àwọn olórin kọ́, ṣé àwọn lè retire? Àwọn olórin iṣẹ́ entertainment náà kọ́ ni. Kí ló jẹ́ mú kí bàbá òbí sá kúrò nídìí kínní? Ìgbà tí bàbá òbí di born again, àwọn ọmọ nǹkan tó wà nídìí ẹ̀ náà ṣe sún sẹ́yìn. Bàbá tó ti padà, bàbá ń kọ́ lé báyìí padà náà. Wọ́n padà bẹ̀ tí gospel náà bàbá láwọn ń kọ, gospel náà kọ, orin Ọlọ́run láwọn ń kọ, ṣe understand? Reason ni pé ṣe mọ̀, tó bá tiẹ̀ clean, tọ́kàn bá clean, tó bá lọ fẹ́ ṣe kinní kan, àwọn tí wọ́n rọ̀gbà yẹ káàtà, àwọn tó máa já ilé kan náà pé ọmọ o ti ń slow, o ti ń rẹpẹtẹ, tó ń kùn sí ẹlẹ́tì. Wọ́n lè tì ọ́ sí nǹkan tí ò yẹ kéèyàn ṣe. Wọ́n máa ń tì wọ́n náà ni, wọ́n ń tì wọ́n ni. So ìmọ̀ràn yín wá fáwọn olórin tẹ̀yìn súnmọ́, ẹ bá ti ń bá débi báyìí. Ìmọ̀ràn tí mo fẹ́ fún wọn náà ni pé kẹ́nìbọ̀dì má ní máa pò ń fẹ́ kọrin kú, tí wọ́n bá ti débi level kan. Àti Pasuma àti Òṣùpá àti Wasiu Ayinde. Gbogbo wọn, anybody wọn, gbogbo wọn, àtàwọn tó jẹ́ ẹ̀gbọ́n mi nù wọn, àtàwọn tó jẹ́ àwọn ọ̀rẹ́ mi, àwọn àbúrò, àtàwọn tó jọ mọ. Tó jẹ́ ọmọ náà, tó ti yé. Tèmi ni pé tọ́lá bá ti lè fún wọn ní that grace pé mo ti rí ṣe, kàn invest, kàn wo ibi tán lè invest sí. There are so many things wọ́n lè invest sí. Kàn invest, kàn fi invest, kàn wò pé ní ṣé àtijọ́ àti mú mi, ṣé àgbọ̀dọ̀ ibi ògbọ̀dọ̀ pa mí. Bóyá property ni,
bóyá wọ́n á lọ ní oil and tí gas wọ́n á lè company máa ni dé bá tí wọ́n lè máa dé bá bóyá oil and gas ni bóyá radio station ni orú nǹkan tí Yínká Ayéfẹ́lẹ́ ṣe kán lọ olórin ṣáà ló náà. olórin ni náà kán lọ wá kán gbowó kán gba license kán dá Fuji FM lẹ̀ kán dá kẹ́nìkan FM lẹ̀ kán ní radio station kán ní TV station agbára wà fún owó wà fún wọn kán kàn ṣáà invest ṣá kán dá invite lọ sí sọmọdá so that tó bá tó stage kan kó kàn fi iṣẹ́ yẹn lẹ̀ kán wá fèsì Ọlọ́run kán dẹ̀ máa make owó wọn bí nǹkan tó ti invest lọ frankly speaking entertainment ò ń ṣe nǹkan tí yẹn gbọ́dọ̀ ṣe. bàbá tó bá làwọn fẹ́ filẹ̀ ṣé àwọn fáǹsì ṣé wọ́n tiẹ̀ lè gbà kán filẹ̀. but fáǹsì náà ló máa ń ti ọ̀pọ̀lọpọ̀ náà àwọn kan wà tí wọ́n filẹ̀ náà jẹ́ pé wọ́n kàn wà bẹ́ẹ̀ nígbà tó Ọlọ́run dẹ̀ sọ pé ní òkè olófilẹ̀ Ọlọ́run dẹ̀ ní òkè ẹ̀ filẹ̀ àbí òun gbà lọ́wọ́ yín ṣé wọ́n wà ní àdàmọ̀pádẹ́ ṣì wà lára ní wà láyé ṣó ṣe yẹn so bẹ́ẹ̀ tí mo bí lè pẹ̀lú àwọn yẹn náà sí náà tọ́pọ̀lọ́ wọn bá pé Ọlọ́run pòwe fún wọn ni ó yẹ káwọn náà wá rò ní pé ok àkókò wà relevance máa ń gbòòrò jẹ́ fèsì iṣẹ́ mi kì í ṣe kẹ́kẹ́ àmọ́ olórin tí mo ti mọ̀ jẹ́ pé ní wọ́n ti dàbá tó ti ń ṣe developer èmi ti ń ṣe business mi tán dẹ̀ ń ṣe dáadáa ṣe understand so because nǹkan tó rọ̀ mọ́ pọ̀ wọ́n á máa lé wọn àwọn náà á máa wò pé kán má bá wọn àwọn mìíràn náà máa ṣe àwọn aburú kan àwọn náà máa wò pé jẹ́ ń dá padà fún oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ló rọ̀ mọ́ torí iṣẹ́ ayé ni. entertainment because ibi tí mo wà nínú ẹni so I know what I'm talking about. ká tó máa lọ sà. bí promoter àpò olórin tó bá ṣe rẹ́kọ̀dì mẹ́ta mẹ́rin máa gbé mọ́tò ńlá báyìí fún ẹ orin táwọn torí ẹ̀ gbé mọ́tò fún yàn ó ti di kọ́tẹ́gbọ́n fi MP3 gbà ipò olórin wà lé ní báyìí sóòsì tó jẹ. ipò orin tó jẹ tó wá pé à ń sọ̀rọ̀ pa global kìnìún níbẹ̀ tó wá pé à ń sọ̀rọ̀ pa ọ̀rọ̀ Nàìjíríà. ká máa ta CD. tó wá pé à ń sọ̀rọ̀ pa Nàìjíríà ló ti affect ó ti affect Nàìjíríà bẹ̀ tó wá pé globally ni ṣe mọ̀ lórí iTunes lórí ṣe mọ̀ àwọn app ti wà jẹ́ pé àwọn yẹn kàn download orin ni. èyàn sì tún lè jẹun bẹ́ẹ̀ náà. ibẹ̀ ló ń jẹun kan wá jù ibẹ̀ náà ti ń lóúnjẹ jù so tó wá pé irú technology yẹn bá ti standard tó bá ti dúró Nàìjíríà standard ti enlighten àwọn èèyàn ní Nàìjíríà rẹ̀ tó ti ń rí owó wà níbẹ̀ tó ti rówó nìyẹn kò sí pé mo rí this album ẹnìkan lọ sí ṣọ́ọ̀bù lọ rà á mọ́ kò tiẹ̀ àwọn èèyàn náà mọ̀ pé kò tà mọ́ ṣe to understand but bottom line náà gẹ́gẹ́ bí nǹkan táwọn sọ náà ṣá gbogbo àwọn tọ́lọ̀ máa ti gbà fún tọ́lọ̀ ti gbàdúrà wọn I'm still coming back to it I'm still going back to it kí wọ́n try láti invest somewhere. torí ọ̀la kọ́ńdé máa sọ pé àwọn ṣáà máa ṣe orin yẹn kú. bẹ́ẹ̀ ṣe oníkẹ́kọ̀ọ́ ló mú good morning Muhammed ẹ̀ máa ń kọ́ díẹ̀ dákun. good morning Muhammad good morning Rasulullah good morning Habibullah good morning atahiyatu lillah asakiyatu ìkẹ́ Olúwa ọlá Olúwa kó lọ́ọ́ bá Muhammad àtàyíbàtò sàláwàtò lílá àtàyíbàtò sàláwàtò lílá. orúkọ yín lẹ́kùnrin rẹ̀. Alhaji Abdulrafi Bólájí Bello. ọmọọba ọ̀rà àti kíjì lọ́ra. ọlọ́ràbò òlé ọmọ ojúgbélé ojú yangbó ọkọ tètè gbọ́ ti mọ́ lulu ọ̀rà ọmọ ajá àfihàn ọ̀lẹ́ láìmọ́dé ọmọ bá ń kí sọmọ bá èkúrú ṣèkọ́ méjì ọ̀rà èkú ló wálé ajá ò wálé.